kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. O ṣì ní feelings fún ṣùgbọ́n àbí? Look my dear, let me tell you. Ọkùnrin tó bá feel pé o deserve commitment ẹ o know what loyalty ẹ. Kí ni yàtọ̀ nínú ẹ̀yin méjèèjì? Ṣé bí right hand man ẹ ni wọ? Ìmádìjúwọ̀. Èmi náà bẹ́ẹ̀ ni. Èmi náà bẹ́ẹ̀ ni. Torí mi ò tí bínú. Torí tí n bá bínú. Ìgboro ló máa jẹ́ ringtone àwọn ìdílé. Yes, ìgboro ló máa jẹ́ ringtone náà. Kábíyèsí, ká ní a ní aṣípani, ó dá mi lójú pé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Kí ló wà lọ́kàn tẹ? Nígbà tó jẹ́ pé a ní aṣípa tẹ́lẹ̀tẹ́lẹ̀, n tèmi rò lọ́kàn tèmi ni pé a yan aṣípa mi ni. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé ká sọ pé a ní aṣípa ni irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Fẹlá ò ní ṣẹlẹ̀. Á ti wá nǹkan mi tá ti wá nǹkan mi fìdí. Ó ṣe sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Kábíyèsí kò gbẹ́nu mi nì. Kò gbẹ́nu ẹ. Bẹ́ẹ̀ ni. Ó ti wá gbẹ́nu ẹ báyìí. Ẹnu. Lọ pe àwọn olóyè mi wá. Gbogbo wọn rán sí ìyálóde o. Ìran sí ìyálóde o. Torí gbogbo ibi tó látún sí láti rí o. Etí mi sì ti kún. Ọ̀pọ̀ ìyálóde ìgbà àwọn tó kù. Kábíyèsí o. Kábíyèsí o. Ọ̀gá, ó ní nǹkan tí mo fẹ́ kẹ́ rí ìgbà tí. Lọ́kọ́ lẹ́bùkún tó wọlé. Ẹ wo nǹkan tí mo fẹ́ kẹ́. Go knock before you come in. Yeah, come in. Ṣorí ń sìn pé kọ́tì ò lè rárá. Yes, sir. So, kí ló dé? Ẹ wo, fáìlì yìí mú o pé kí n wá fi ọyìn kẹ́kọ́kọ́ rí náà ni o. Ẹ̀rí this one, then this other one náà. Ṣé ti fi hàn Junior? Rárá o, mo pé irú nǹkan báyìí pé ẹ̀yin ni kí n kọ́kọ́ fi hàn. Kẹ́kọ́kọ́ rí náà. Very well, mo appreciate enthusiasm lórí hierarchy
But then, Junior, they are quite attentive. Okay? Okay, sir. All right. Yes, sir. ṣùgbọ́n sí pé ìgbà tó kúrò ní duty post ẹ̀ kò jẹ́ kéèyàn wọnú ọ́fíìsì mi. Ẹ má bínú, sir. ọgọ́dọ̀. Ẹ kà sí. How are you? Bank manager tó mú iye madam di madam a máa rí kẹ. Ẹ má fàbọ̀ sí tiwa síwájú. Àbòsí bá wù á bà ṣe ọ̀rọ̀ owó yẹn náà ni máa sàn pé mo sọ bẹ́ẹ̀ my word is my bond ọ̀rọ̀ yóò lè tó yìí o rárá branding kan. Mr. Pinero, mo fẹ́ sọ story kékeré kan fún yín. Yeah. There is this man, only political ambition. Ó ní ìdí nǹkan kan. Ó wá wá ẹni tó trust most láti lọ gbé kinní yẹn wá. Kò pẹ́, ó dalẹ̀. Arákùnrin yóò mọ̀ pé ohun tí ẹni yẹn lọ gbé wá, ó gbà nínú ẹ̀ látọ̀dọ̀ àwọn ọ̀tá ẹ̀. Pé ó gba owó láti ọ̀dọ̀ opposition party àbí? Not really. Ẹnìkan nínú wọn. Sir, mo sọ fún yín, mo ní owó yẹn kò ń ṣe láti ibì kan. Mistake tẹ́yin kan ṣe ni wípé ẹ lo owó tí kò yẹ kẹ́ lò. Ẹ wá gbọ́ mi sir, ẹ gbọ́ mi dáadáa. Kò ń ṣe iṣẹ́ tèmi nìkan ló wà on the line o. Tí ẹ bá tètè san owó yẹn, tí ẹni yẹn fi lọ mọ̀, ẹ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. In fact, ẹ máa fi ojú winá. Hey, hold it there. Are you threatening me? Do you feel threatened? Ẹ gbà, ó dà pé ẹ ní ìdẹ̀. You look dehydrated. Take it. Good day. Ọba rẹ̀ bí oṣù o mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo rìn jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fínà bá pa kábíyèsí o. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí olúwa mi kábíyèsí o kábíyèsí o yóò dà fún kábíyèsí o ẹ rọra kábíyèsí o ẹ rọra. ẹ káàbọ̀. kábíyèsí iṣẹ́ tẹ́ ẹ rán mi náà ni mo jẹ́. Ẹ wo a yan àṣepa lónìí a jà ṣepa. Kábíyèsí. Kí ló dé tí o gbé call mi? Mi ò gbọ́ pé sir, I know. Mo mọ̀ pé mo ṣe mistake kan péré ni mo ṣe, and mi mọ̀ pọ́rọ̀ ìmọ̀ lẹ́yìn báyìí. Sir, immediately tẹ́ kúrò lọ́dọ̀ mi láàárọ̀ ni mo ti lọ bá wọn lọ́fíìsì. Mo dẹ̀ jẹ́ kán mọ̀ pé wọ́n gbọ́dọ̀ make owó yẹn available lénìí. Sir, mo ń gbìyànjú lórí ọ̀rọ̀ yìí o. Ẹ̀dẹ̀ ńlá gùn o, ìyí ara ẹ̀ ni ò jẹ́ ká mọ̀ o. Ẹ̀dìẹ̀ tí ẹ ń làágùn àbí? Bẹ́ẹ̀ sà. Ǹjẹ́ o ní iṣẹ́ ọwọ́ kankan tó mọ̀ ṣe? Iṣẹ́ ọwọ́? Yes, iṣẹ́ ọwọ́. Torí màá bẹ̀rẹ̀ látòrí ìdílé ẹ̀. Pẹ̀lú mọ́tò ẹ̀, pẹ̀lú gbogbo ìdílé ẹ̀ pátápátá. Wàá sanwó yẹn pé yes. Tí o bá wá san pé ọmọ ẹ máa san. Tí àwọn ọmọ ẹ bá san, àwọn ọmọ ẹ máa san. Sir! Yes. I will enslave your generation as long as life still control the breath in me. Màá gba owó mi pé lọ́wọ́ ẹ̀. Popkin.
And mashallah be call me. You must always pick my call. Shobo? Yes, sir. Yes, sir. All right. Borokini. Kábíyèsí. Ta wá ni ẹ fẹ́ yàn gẹ́gẹ́ bí aṣípa ìlú báyìí? Àwọn bá tí àsìkò kábíyèsí ọ̀sọ̀ ẹni tí ọba jẹ́. Ó gbèrò. Kábíyèsí ti sọ̀rọ̀. Wọ́n lè kàtà bá tó bá tọ́ sí mu la fi rè mú. Ìkàwádà ìmúdà. Lugosi, kábíyèsí wọ̀ ọ̀kan. Bẹ́ẹ̀ ni, ọ̀kan kan ni kábíyèsí wò ṣoṣoṣo, ó ní ntajárí tájá fi gbó, ajá dédé gbó. Kábíyèsí ọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n kábíyèsí pàṣẹ, ojú ni kábíyèsí fi pàṣẹ. Kábíyèsí ṣe ọba ti pàṣẹ, ọba ti kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Mórí balẹ̀ o. Hello? Yeah. Ìwọ ló mọ̀. Ó dàbẹ̀ ni pé iṣẹ́ ò ká ẹ lára lónìí. Ó wà ń pàkúrọ̀. Yeah. Àtìgbà tó ti relocate wá síbí báyìí. Kí n rójú ẹ̀ ń lẹ́mọ̀. No. Ti sọ̀rọ̀ lénìí. Ó sú mi jàre, ó sú mi. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ó yẹ kínú ẹ máa dùn yín pé mi ò tí bẹ̀rẹ̀ sí ní fagbó. Torí bó ṣe ń ṣe mí yẹn, I can't even explain it myself. Yes. You know they're bad though. Good idea. Do you know what? I can never get tired of you. Madam Iduro. All right, I'll be waiting. All right. Ṣebí mo ní màá pè ẹ́ náà. Mo ní màá pè ẹ́. Ẹ kí ló wá ṣe ń rẹ̀? Said I'll call you. Hey! Ìrékèrè lè nà ìbọn bá wo wá. Wọ́n gba iṣẹ́ mi lọ́wọ́ mi. Wọ́n gba lé mi. Ó tún pa mí ní ọkọ. Torí oore tí mo ṣe fún ẹ. Idiot. Ìjẹyẹ.
have 30 minutes to pay cash, or the world will know that you borrowed money from them. Kábíyèsí ló ní wá báyìí pé omi gbóná kì í pẹ́ lẹ́nu bọ́ọ̀ ni ọwọ́ òsì gbọ́dọ̀ pẹ́ńsà kéèké pé kẹ́ ẹ ṣe kánmọ́kánmọ́ ká pò ń bẹ́ẹ̀ ni. Dára dúró a gbọ́dọ̀ ṣe bí wọ́n ṣe é ṣe kó lè bàrí bí ṣe rí ni ẹnu ètò náà la wa wọ́n náà rojú rẹ̀ àìlà sáré. kì í ṣe pé kẹ́ ẹ má ṣe bí wọ́n ṣe é ṣe ṣùgbọ́n kánmọ́kánmọ́ ni kánmọ́kánmọ́ ni ẹ ṣe. a ṣe kánmọ́kánmọ́. o ti ń lọ bí kọ̀ọ̀kan náà o ti fẹ́ parí. ẹ wò ó kẹ́ ẹ lè mọ̀ pé ńgbẹ́ bá ń rí mi ní àyín yóò lè yá kíákíá èmi yóò dúró ní àyín. Ọya ẹ fún ní gbogbo tẹ́ bá fún mú fún jẹ. ibẹ̀ nǹkan ló dúró sí. Ibo wa ni. má dúró nìṣó ń gbàgede ni ká ẹ ṣe tán. Àní ẹ ṣe ń tẹ́ ṣe báyìí kábíyèsí. nìṣó ń gbàgede. Àní kábíyèsí ní ń tẹ́ ṣe pápápá ni. bí o ṣe wá ń wí ayé ò ní kọhùn rẹ o ọmọ màá ṣe o lásìkò tó wá jẹ àṣìpa ìṣe ìlú òròjú ìlú òràyè bí ẹ̀ ní ó rí bí tó bá ti balẹ̀ kí tún padà sẹ́nu mọ́ gbogbo ohun tí mo wí lónìí yóò dà sí. Àdúrà náà lẹ sì ń ṣe àní ẹ fún ní tẹ́ fún mu kíákíá tí ó jẹ ẹ jẹ́ àṣẹ pápápá. kẹ́sì mi lè jáde kì í ṣàwọn irú ìgan. Bàbá alájọ. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ filẹ̀ ẹ bá lọ. Kábíyèsí o. Ẹ filẹ̀. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí. Ìsọ̀rọ̀. Kábíyèsí ẹ má bínú ìkọ̀ǹkan ni ìṣe rí láàárọ̀ yìí ní bàbá jíròrò ló bá jí wá ká ìmọ́lé ó sọ̀rọ̀ ó kábíyèsí ó sọ̀rọ̀ kàyéfì ẹ wò kábíyèsí wọ́n àṣìpa ti wòlù. Irọ́ ni. lẹ́ẹ̀sẹ̀ bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n àṣìpa ti ń lọ ibi tó ti ń ṣe nǹkan fẹ́ ṣe fún àṣìpa tuntun. Ọya àgbọ̀dọ̀ pẹ́ ń bẹ̀ àgbọ̀dọ̀ pẹ́ ń bẹ̀. Àjàngbòrò dùgbẹ́dùgbẹ́ ó ti gbà. arúgbó ẹ̀bọ́ dáná o Àjàngbòrò dùgbẹ́dùgbẹ́. Ọya máa bọ̀ ní tiẹ̀ máa bọ̀ ní tiẹ̀. Àjàngbòrò dùgbẹ́dùgbẹ́ Àjàngbòrò dùgbẹ́dùgbẹ́. Wọ́n wí bẹ́ẹ̀ náà àṣé lóòótọ́ ni pé bíjẹkújẹ ọba gbẹnu àgbààgbà wọn ò ní máa sọ̀rọ̀ kóró fẹ́yìí tó fẹ́ joyè kóyè yìí. Àpótí tó bá yẹ ni lèèyàn fi jókòó bí àpótí tó yẹ ní bá sọ pé òun ò yẹ ni mọ́ èyí ó gbé sẹ́gbẹ́ kan yóò wá gbá àpótí mi tẹ́yìn ó jókòó létí ó sì yẹ̀yàn. Ẹ wo arúbọ ẹbọ dáná o Àjàngbòrò dùgbẹ́dùgbẹ́ arúbọ ẹbọ dáná o Àjàngbòrò dùgbẹ́dùgbẹ́ arúbọ ẹbọ dáná o Àjàngbòrò dùgbẹ́dùgbẹ́. Òjò ń pa yòòrí ń dunnú bójú bá dá ìwé òrùn lọ́kàn. Dèjì ó dẹ̀ ń gbẹ́ mi bí ẹni tó ń gbẹ́lẹ̀ fún oil ṣó fẹ́ gùn mí pa ni. Kí ló fi ń ṣe èèyàn ṣé ó máa ń pọ̀ jù ni. Oliver twist ni ẹ. Kì í pọ̀ jù bọ́ síbi kó jẹ́ kí n jẹ́ kí ni. Dèjì 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 kí ló ṣe é Dèjì kí ló ṣe é Dèjì 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 kí ló dé kí ló dé kí ló dé Dèjì 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 má ṣe báyìí fún mi kò lè jọ Dèjì Dèjì Dèjì. Borokini.
Kí ló tún ṣẹlẹ̀? Mo máa wọ́n tẹ̀. Mo lè wọ́n tèmi. You're crying. Is this about your family? I'll be fine, Femi. Ṣé ọkọ ẹ wà nílé? Àbí? Ó ti sú mi. I'm tired, Femi. Every time I go to that house, ọkàn mi ò kí n balẹ̀. But you can't stay here. I wish I could. Stay here. With you. Sure, possible. Femi, is it possible to find perfection in someone else when you're with someone? No, not possible. Oh, they find perfection in another person. Why are you still with that person? No, Debbie, I didn't mean it that way. You need to leave now, Femi. I thought... You thought wrong, Femi. Leave. Debbie. Leave, Femi. Debbie. Wòmí ọ̀tún tá a bá sọ̀rọ̀ tẹnu ìbáyà tí ìsèpò forí gbélé agbọ́n. ìforí túlé agbọ́n wọ́n nà mí ni àwọn ọ̀dọ́ ìlú ni wọ́n kóra ọjọ́ tí wọ́n nà mí. ọ̀dọ́ ìlú bẹ́ẹ̀ ni ọmọ asípa sì ń bẹnu wọn. ọmọ asípa kan náà. èmi ni mo wá dẹni táwọn èèyàn péjọ tí wọ́n wá ń nà èmi arógun mọ́sàdé kákàdé kú lójú ogun ìwòrì mẹ́fà tẹ̀mí òsì gbọ́dọ̀ jẹ́ kí wọ́n fàyàfà èmi ìrùkẹ̀rẹ̀ táwọn fi jà nínú àwọn fi ń ṣẹ́kù èmi gan lọ pa agbọ́ràn jẹ́ agbọ́ràn gbogbo eléyìí ló ní nígbà tó wá ń pọ̀fọ̀ ní láàfin ní ẹ ti lu ó ní. ó mọ̀ sí o bàbá ṣe ó ṣe náà. tí ò bá sì ti kú àjànàkú wọn ní láwọ erin rà lórí àtẹ. àjànàkú ti kú. ṣé kémi náà wàá kú ni. gbogbo eléyìí ló ní lọ́lọ́ òfin dábìrà lọ́wọ́ wá dé wàá pariwo yanyanyanyan. ó mọ̀ sí o. omi sùúrù ìlọ̀rọ̀ ìgbà àwò àwa lè bẹ́nu omi tán ká tún máa kígbe òtútù. òtútù gan-an ló fa àwọn òsè mọ́. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.